mọ̀ tó búyẹ̀ pẹ̀ sí bàbá wa lára èmi náà mọ̀ tó búyẹ̀ pẹ̀ sí bàbá wa lórí Allahu Akbar kabira. Gbogbo èèyàn fọ́ ṣàlẹ̀ rí oníwà sí ibi tí bàbá wa Jali Bello mọ́ṣá ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fáwọn olóṣèlú bí ti bàbá wa Jali Bello ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fún pẹ́sidẹ̀ntì ìlú bí ti bàbá wa Jali Bello ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fún gómìnà ìlú bí ti bàbá wa Jali Bello ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fún sínétọ̀ ìlú bí ti bàbá wa Jali Bello ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fún ọba ìlú bí ti bàbá wa Jali Bello ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fún ìjòyè ìlú bí ti bàbá wa Jali Bello ṣàlẹ̀ rí tó lè sọ tọ̀rọ̀ fún alágbára ìlú fún olówó ìlú fún onípò nínú ìlú bí ti bàbá wa Jali Bello. Sultan ni lè wá ìzí oníkálukú wa ń dùn pé èmi náà mọ̀ tó buyẹ̀ pẹ̀ sí bàbá lára èmi náà máa buyẹ̀ pẹ̀ sí bàbá lára ṣọ́fẹ̀ lò tó wọ́n tún jà sí ṣọ́fẹ̀ àwọn ẹni tó lu ọwọ́ wọ́n tún lu ọwọ́. Allahu Akbar kabira Allahu Akbar kabira Allahu Akbar kabira inna lillahi wa inna ilayhi raji'un. Bismillahi qul huwallahu bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Gbogbo yín tẹ́ bá ní BP tí BP yẹn ti pẹ́ lára yín tí BP bá fi lè pẹ́ jù lára ẹ máa fa kú òjijì Ọlọ́run bò ní jẹ́ ká kú òjijì o torí pé tí BP yẹn bá ti pẹ́ jù ẹni tó ní lára tó bá lọ rí nǹkan ìjà lójijì láti ìgbà tó ń lè collapse from collapse tó ń lè result sí stroke ẹlòmí lè máa survive ẹ̀ táwọn yẹn 100 bá kú hospital lónìí 80% wọn ní BP tẹ́wọ̀n yẹn tó bá fi lè pẹ́ jù lára ẹ máa foríṣiríṣi nǹkan bí kéèyàn rìn ìṣẹ́jú márùn-ún kó máa mí lókè àyà bí kẹsẹ̀ máa wú kó máa ṣe domidomidomi tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ ọwọ́ tẹ́ báyìí yóò jí kòtò ọmọ ìyá mi ẹ̀yin tẹ́ bá wá ní BP yẹn àgbówà tó kọ̀ fá tó máa cure BP yẹn pátápátá tó cure rẹ̀ permanent cure tí kò máa manage ẹ̀ yóò cure rẹ̀ yányán ẹlẹ́mi máa sọ pé kò sí cure fún BP ọmọ ìyá mi cure wà fún BP o nítorí pé kí ni ó ní bí àwọn bàbá wa yàtijọ́ ṣe máa ń treat ẹ̀ kó torí pé òyìnbó dé èmi jogún ẹ̀ nílé mi ṣe ní lọ́wọ́ ọmọ pé kan tó bàbá ayàtijọ́ lo pátápátá òun lè mi jogún ká lè confirm pé mo jogún ẹ̀ mo ṣe máa fi ìwé yìí hàn yín o gbogbo yóò dẹ̀ máa rí pé ìwé yìí bí àwọn bàbá yàtijọ́ ni o from A to Z ìwé yìí àgbólókún bẹ́ẹ̀ o ṣàṣà ní àgbo tó wà débẹ̀ tó ní bá o tó bá ní BP tó ń dẹ̀ láàmú tètè kan sí Agambari lọ́bọ̀ ní jẹ́ ká kúkú òjijì o bẹ́ẹ̀ náà ni diabetes òsì diabetes bá ń dẹ̀ láàmú tí diabetes bá pẹ́jù lára ẹ máa fọ egbò àdáàjìná láti bí egbò àdáàjìná kòkòrò àìfojúrí bí tátánásì ó lè kó bọ́bẹ̀ èlébí ni máa survive kó bọ́bẹ̀ jẹ́sàlẹ̀ kíámọ̀ wọ́n tó bá ní diabetes tó ti pẹ́jù lára ẹ̀ tó ti fa ìgbẹ́ tètè kan sí Agambari àgbo ń bẹ tó máa cure rẹ̀ pátápátá permanent cure tó ò ní gúrú ẹ̀ mọ́ láyé yes a ti ṣe fáwọn èèyàn tí ò níye ó dẹ̀ lò tó dúpẹ́ fọ́lọ́run wàláhì èlébí máa tó pé kò sí cure rẹ̀ cure wà fún tó confirm torí pé ó ní bí àwọn bàbá ayé àtijọ́ ṣe máa ń tírì tẹ̀kọ́ nípa òyìnbó dé olóògbé jẹ́ ká kúkú òjijì